ẹ̀sìn ìṣẹ̀ṣe kò gbọ́dọ̀ bàjẹ́ ohun wa ni. kékeré àwo ló ṣe àgbààgbà àwo ló ṣe o káwo máma dalẹ̀ ọmọ àwo. kékeré àwo ní í ṣe. àgbà àwo ní í ṣe o káwo má dalẹ̀ ọmọ àwo. kékeré àwo ní í ṣe. à ń bẹ ní ìlú Ọ̀tà lọ́wọ́lọ́wọ́ tá a wá aṣọ́dún egúngún ayélujára èèyàn tó gbé ìlú Ọ̀tà tí ó ta tó gbé ìlú Ọ̀tà tí ó lówó lọ́wọ́ kórìtọ̀hún kórè ìlú òyìnbó kò lè rí nǹkan bọ̀ wálé kórè ìkúlẹ̀ ọlọ́wọ́n ọba kò lè rí nǹkan kan gbé ṣe. àgbààgbà àwo ní ìṣe o káwo máa dalẹ̀ ọmọ àwo. kékeré àwo ní ìṣe. àgbà àwo ní ìṣe o káwo máa dalẹ̀ ọmọ àwo. ibà bàbá pòfẹ́sọ̀ mi Abdulkabiru Adéyẹmí Lánlẹ́gẹ́ kábíyèsí ọlọ́ta àti wàyẹ kú ọdún egúngún ẹ máa kó àṣeyẹ. ó ní kékeré àwo ní í ṣe. kábíyèsí àgbààgbà àwo ní í ṣe o káwo máma dalẹ̀ ara wa o. kékeré àwo ní í ṣe. àgbà àwo ní í ṣe o káwo máma dalẹ̀ ọmọ àwo. kò mà ní kan wá o ọdún eégún ọlọ́tà là ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá pátápátá ibi tẹ́ ẹ bá wà ní kẹjọ kó sí kí wọ́n fún yín lóúnjẹ kí wọ́n fún yín lọ́tí ẹ má dá fèlèfèlè ẹjọ́ ẹ má ṣe kátikàti ibi tẹ́ ẹ bá wà ní kẹjọ kó sí kó fún yín lóúnjẹ kó fún yín lọ́tí oúnjẹ ń bẹ nílẹ̀ rẹpẹtẹ ọtí ń bẹ nílẹ̀ jaburata kò má ní kàn wá òwe kò má ní kàn wá òwà kò má ní kàn wá òwe kábíyèsí kò má ní kàn yín òwà ikú ọdún yìí pẹ̀lú àrùn ikú ọdún yìí pẹ̀lú àrùn o kò má ní kàn wá o táyà tó mọ́ o. mo fi kábíyèsí ọlọ́tà mo fi kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlù tí ẹ wà lórí ìkàlẹ̀ ń bí. ìpele méjì ní ètò talẹ́ yìí bàtà la fẹ́ jó ń bíná ká tó bẹ̀rẹ̀ ewì. ẹni tó fẹ́ jó bàtà ń bí lálẹ́ yìí ìmúra tó bá mú ó wà nínú máàkì tó fẹ́ gbà nítorí wípé ẹni máa jó bàtà kì í wáṣọ òtútù wá jó bàtà. eré yẹn máa bẹ̀rẹ̀ ní onípẹrẹu gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìta gbangba là ń ta gbangba ojú gbangba là ṣàǹgbẹ́ nìyẹn àtijúbà kọ́dá àtijúbà ṣẹ̀dá ìbà jíganusi ìbà sùnganusi ìbà òjìníkùtù ganu ọ̀rọ̀ kalẹ̀ kọ́lé mọ̀ bí aré ìhà o kọ́lé mọ̀ pé aré yá afẹ́ ganusi. Orúkọ mi ni High Chief Ọlánrewájú Báṣọ̀run Sẹ́ríkì ìlú Ọ̀tà. Èní yìí ni alẹ́ ewì bàtà àti ijó ní Òkè-Èdè ní ìlú Ọ̀tà. Ọdún eégún ìlú Ọ̀tà ó bẹ̀rẹ̀ láti on the 18th of October. A ti ṣe ẹ̀tàdógún. So a wá wò ó pé kí la tún lè ṣe tá a máa fi kó gbogbo àwọn ọ̀dọ́ wa gbogbo wọn ká kó wọn pọ̀ a máa fi showcase wọn fún gbogbo ayé. So mo wá come up pẹ̀lú alẹ́ ewì àti bàtà àti ijó. So gbogbo inú àwọn èèyàn wá dẹ̀ dùn sí gan. Kábíyèsí wa kábíyèsí ọba Adéyẹmí Abdulkabiru
ọba Láńlẹ́gẹ́ Ẹkùn the second àwọn náà inú wọn dùn wọ́n fọwọ́ sí gbogbo àwọn members ọlọ́tà in council àti gbogbo baálẹ̀ inú gbogbo wọn dùn gbogbo àwọn ọ̀jẹ̀ gbogbo aráàlú pátápátá wọ́n fi ọwọ́ sí ìlú Ọ̀tà tábárí ó jẹ́ ìlú tó jẹ́ pé gbogbo nǹkan wa àti ẹ̀sìn Islam àti ìṣẹ̀ṣe àti Christianity gbogbo wa jọ máa ń ṣe papọ̀ ni so gbogbo wa jọ ń live pẹ̀lú dùnnú so gbogbo aráàlú pátápátá ló wà ń ta báyìí láti wá bá wa ṣe ayẹyẹ yìí. inú mi dùn gan gẹ́gẹ́ bí àwa ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé a láti máa gbé àṣà wa àti èdè wa lárugẹ ni torí ẹ̀ lẹ́sẹ̀ rí mi àti onítèlè níbí irú nǹkan báyìí ni à ń promote kì í ṣe nílẹ̀ Àwórì nìkan ṣùgbọ́n nílẹ̀ Yorùbá inú mi dẹ̀ dùn mo dúpẹ́ lọ́wọ́ Larry Bash tó jẹ́ kí irú eléyìí wáyé àṣà wa èdè wa kò ní parun. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run eléyìí ni àkọ́kọ́ kọ́ máa ṣe nílẹ̀ Ọ̀tà àdẹ̀dúpẹ́ pé a ti bẹ̀rẹ̀ a ti fi lélẹ̀ láti ní lọ bó ṣe máa wà sí láéláé nìyẹn inú mi dùn gan lé ní pé a bẹ̀rẹ̀ nígbà tí ọdún eégún wa bẹ̀rẹ̀ ó dẹ̀ máa jẹ́ àkọ́kọ́ Ọlọ́run ọlọ́jọ́ ìrìn á dẹ̀ máa fún wa ṣe àáríṣe àáṣe láṣẹ Elédùmarè.
orúkọ mi ni high chief Ìyábọ̀ Ahmed ìyẹyẹ ìwáṣẹ of Ọ̀tà Àwórì kingdom èmi náà dẹ̀ tún ni ìyálòdì Ẹ̀gẹ́ of Ọ̀tà. àǹfààní wà ń bẹ o láti lè develop culture wa ni o ó dẹ̀ wà òkè gan. Lanre Bash ó ní ìfẹ́ ìlú ẹ̀ ó ní ìfẹ́ ọmọdé ó ní ìfẹ́ àgbà ó dẹ̀ ń wá development ìlú all the time èèyàn dáadáa ni o. mo advise àwọn ọmọdé ìlú àgbàlú pé ọdún eégún tá à ń bá lọ yìí kọjọ́ kó wà peaceful because ọdún eégún wọn máa fi ṣètùtù ìlú ni kì í ṣe jàgídíjàgan tó máa ń ṣe ọdún eégún báyìí gbogbo kan máa ń túbọ̀ ó máa ń túṣẹ ni ó dẹ̀ máa ń kórè wọ̀lú. so mo wá bí ọmọdé àti àgbò nílé àtàlejò yìí pé kó jọ kó jẹ́ kí ọdún eégún yìí kó lọ bó ṣe yẹ kó lọ kó dẹ̀ wà òkè. orúkọ mi ni ọmọọba Kọ́mọláfẹ́ Jamiu Ọlátúnjí baálẹ̀ Pàmẹ́sán Òkè Ọ̀tà. Ohun tí ó wà ní találẹ́ yìí ni alẹ́ ewì tó jẹ́ traditional poetry fún èdè oríkì ìjìnlẹ̀ ìbílẹ̀ tí a fi mọ̀mọ́ Àwórì sí ni ohun tí a ń ṣe lálẹ́ yìí. orúkọ mi ni Alhaji Lateef Kehinde Saka aṣojú ọlọ́tà of universe. nǹkan tí mo fẹ́ fún àwọn ọmọ tó bẹ ọdún eégún pé kán fi àlàáfíà àti ìtẹ̀lẹ̀ pẹ̀lú láì bára wọn jà kí Ọ̀tà lè máa lọ síwájú. Ọ̀tà jẹ́ ìlú tó jẹ́ pé ó fẹ́ràn yàn tó dẹ̀ máa gbà yàn mọ́ra ká má fi ayọ̀ ká má fi bàjẹ́. Ọlọ́run jẹ́ kí ọdún eégún náà kó parí láyọ̀ àti àlàáfíà. Inú mi dẹ̀ dùn tí mo wálé tí mo bá ọdún eégún.
orúkọ mi ni Àgbàoyè Ọládélé Bashiru Adéníjì the ọ̀dọ́tọ̀ Ọ̀fọ̀tà Afọbajẹ. Kọ́tà ń ṣe lónìí alẹ́ ewì fún ìtẹ̀síwájú ọdún egúngún ti ìlú Ọ̀tà. Alẹ́ ewì jẹ́ àti fihàn kókó tá a jogún náà bàbá láwa òyà láwa nílẹ̀ Àwórì. Bẹ́ẹ̀ ewì yìí wà nù nǹkan tí ó mú ọdún egúngún dùn. A sì gbọ́dọ̀ ṣe ìgbéga ẹ̀. Ara àwọn òṣèṣì tá a bá tí gbogbo ayé mọ̀. Ewì fi hàn pé Àwórì ni wá. Ó ń ṣọ́ identity wa. Kọ́ pé yes àwọn aládéwì ńlẹ̀ Àwórì àkàjọ nílẹ̀ Ọ̀tà. Ẹ wo bí èrò ṣe lọ bí ewé. Ó fi hàn pé nǹkan tá à ń ṣe yìí láti gbé egúngún lárugẹ. Ara gbèsè kan tá a ṣe nìyẹn. Orúkọ mi ni Olóyè Àtìpíjì Ọláyínká Àríkúsá tí mo jẹ́ yèyé àtura tilé toko ìlú Àwórì Ọ̀tà. Lénìí kí n tó sọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ olóyè Sẹ́ríkì Ọlánrewájú torí wípé irú ohun tí wọ́n ṣe yìí a ò rẹ́ni tó gbérú ẹ̀ wọ àṣà àti ìṣe wa ní ìlú Ọ̀tà rí. Àwọn ní ẹni àkọ́kọ́. Eléyìí jẹ́ kí inú ọ̀pọ̀lọpọ̀ aráàlú dùn. Bẹ́ẹ̀ wo bí èrò ṣe pọ̀ tí oníkálukú dàrú mọ́jú láti fi hàn pé inú wa dùn sí ohun tí wọ́n ń ṣe. Màá wá fi àsìkò yìí rọ àwọn ọ̀dọ́ wa pàápàá tájọ́ mọ Ọ̀tà ká má jẹ́ kí àṣà yìí kú nígbà tó bá máa fi dìgbà tí wọ́n bá máa ṣe ọdún egúngún tó ń bọ̀ kí oríṣiríṣi àṣà kó tún ti kún. Then àwa tá a jẹ́ olóyè tàbí àgbààgbà láàrin ìlú ká dìde ká má jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ Sẹ́ríkì nìkan kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ kí àṣà yìí kó lè di ńlá kò ní kú síbẹ̀ o. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ Ọlọ́run á mọ́tàdélẹ̀ lérí o. Nígbà tí à ń wo bí wọ́n ṣe ṣe sí bí wọ́n ní ẹ́fílẹ́ẹ̀tì tó fẹ́ kọ́kọ́ gbà ká tó sọ rìsọ́ọ̀tì. Olóògbé ìdìbò náà rẹ àríyàn tẹ̀lé Àlàbá tẹ̀lé. Farabalẹ̀ dúró. Ẹ̀yà. Tó wálé mi o. Báṣọ̀rọ̀ Amúọ̀ṣìn àti Àfúbíowó. Olú ọmọ. Tó wálé mi kò ní bí àṣemọ́ fún yín. Orúkọ mi ni Olóyè Akínpẹ̀lú Àyìnà tí mo jẹ́ bámòfin Ọ̀fọ̀tà Àwórì Kingdom. Ó jẹ́ nǹkan tó wà interesting. Tẹ́ bá wò yíká ẹ rí àwọn oríṣiríṣi èèyàn ọkùnrin lóbìnrin ọmọdé àgbà onílé àtàlejò tó wá kópa ní inú ètò yìí. In fact inú mi dùn láti jẹ́kọ̀ọ́ nínú àwọn tó wà nínú eré yìí lálẹ́ yìí. Olóyè wa Sẹ́ríkì Ọ̀tà Olóyè Lánrè Basọ̀run tí ó gbétò yìí kalẹ̀ mo kí wọn lẹ́yìn lórí ẹ̀lú wọn ní ọ̀gọ́ ẹnu pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ takuntakun ni láti gbé àṣà wa lárugẹ. Ọlọ́run àtúbọ̀ máa bàṣírí wọn fún kan báyìí. Àwọn èèyàn wa náà tó bá tún ní àǹfààní tó bá ní ìfẹ́ láti máa gbé àṣà wa lárugẹ báyìí tó wọ́n máa kó àwọn ọmọ ìlú pọ̀ àtòrí látàlejò pọ̀ tájọ́ wọn máa ṣe nǹkan táwọn náà ní pé kí ló máa dùn kí ló máa dàgbàsókè ká máa rí ṣe ká máa kóra àjọ ká fìfẹ́ bára wa lò pọ̀. Ìwọ tó o bá fẹ́ kí oríkì bí o bá ti dẹnu lé tá a bá rí i pé kì í ṣe tó yẹ kó gbà ló gbà. Ààrẹ dúró orí ìtẹ̀síwájú. Tó o bá ti lọ mú ìwé ní iwájú àwọn tí wọ́n ń ṣe àyẹ̀wò díje tó o bá ti lọ bẹ̀ tó o lọ mú oríkì tó o fẹ́ kì. Tó o bá ti dẹnu lé tí o bá ti jẹ́ ojú ọ̀nà ló tọ̀. Ààrẹ dúró ni. Ẹni tó bá gbé igbá orókè ipò kìíní ó máa gba ẹ̀bùn. Ẹni tó bá gbé igbá orókè ipò kejì ó máa gba ẹ̀bùn. Ẹni tó bá gbé igbá orókè ipò kẹta ó máa gba ẹ̀bùn. Ìyẹn ló fi jẹ́ pé first second third òun ni a fẹ́ mú bí ilé ní jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Orúkọ tèmi ni Ọmọbọ́láńlé Ògúntádé. Mo jẹ́ ìyá arúgbó àfáà gbogbo ìlú Ọ̀tà Àwórì. Èní yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé inú ọdún la wà, ọdún egúngún ti ìlú Ọ̀tà. À ń ṣe alẹ́ ewì àti alẹ́ bàtà. First edition wa leléyìí tó dẹ̀ jẹ́ pé
inú everybody dùn gan-an wọ́n tún introduce the current affairs gbogbo nǹkan tí àti expect pa máa rí rárá gbogbo ẹ̀ ló wà ń bíbá ilé ni tó dẹ̀ jẹ́ pé kí ni ìwúrí ló jẹ́ fún gbogbo ọmọ ìlú Ọ̀tà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wálé fún ọdún yìí Olódùmarè á bá wa ṣọ́ yín fún ìyí tó ń bọ̀ òkè ẹ̀ wálé láti wá ṣe kíni láti wá ṣalábàápín gbogbo nǹkan tó wà níbí báyìí ẹ̀bùn rẹpẹtẹ wà ńlẹ̀ o olóyè wa Sẹ́ríkì gbogbo ìlú Ọ̀tà àwọn ló ṣe agbátẹrù gbogbo nǹkan yìí tí kábíyèsí wọ Ọlọ́tà tìlú Ọ̀tà tó dẹ̀ dúró tó fọwọ́ sí bóyá jálẹ̀ tó wọ́n tún wà ń ta pẹ̀lú gbogbo olóyè pátápátá mo wá ṣe níwòóre fún gbogbo everybody tó wá pé bá a ṣe fi lélẹ̀ láyọ̀ àtàlàfíà la máa bálé láyọ̀ àtàlàfíà o àdélébáre àrìnàkóre àkóyá ibi o. ìṣẹ́jú márùn-ún ló fẹ́ lò oríkì tí o mú tó fẹ́ kì òun ni oríkì oníwókù mòyègbé oníwókù mòyègbé ibi tó máa dúró sí ní ìṣẹ́jú márùn-ún. mo mọ. ẹ jẹ́ kí a kọ́ra wa lẹ́kọ̀ọ́ oníwókù wọn ni kò kì oníwókù lóye bí ọmọ kọrọ bí ọkọ tuntun bàbá mi ọgbọ́kùnkùn òjòdá ní agbádánù lọ́rẹ̀ òjò ṣe tọkọ̀ túrọ̀ ọmọ gbogbo ayaba ní káwọn lórí ẹ̀kúsù lọ́pẹ́pẹ̀kú lórí àwòjì tí ẹ̀mí lọ́rẹ̀ oríkì tó mú oríkì olùlùkù ayáwó àtọ̀tọ̀ ewé olùlùkù olókì ọ̀yá. Olùlùkù aláwọ̀ tòótọ́ ọmọ òdòwúrẹ́ ni wọ́n mẹ́fún ayé padà olóògùn àpẹẹrẹ wọn lọ́rọ̀ àgbègbè dẹ́ àsìgbà àti ìbẹ̀ lọ́nà ọ̀dọ́dà mẹ́ẹ̀ ìdẹ́kọ̀ olùmọ̀ òmùlùkù ọlọ́wọ̀ tòótọ́ owó iná ọ̀tọ̀rọ̀ ọ̀rùnmọ̀lẹ́gùn òmùlùkù tó lọ́wọ́ fẹ́ ṣiṣẹ́ ẹ̀gbẹ̀tọ́ lọ́rọ̀ ẹ̀pọ̀ kọ́tọ̀ sìkì ìjọba ọ̀pọ̀lọpọ̀ náà bá rí bẹ́ẹ̀ni òbí àwọn ìkókó amúnájà tó sì gbọ́lé bàbá ni oríkì ni. oríkì tó wà ń bẹ̀ ni oríkì ìlọ́ta. ó yá gbà. ìgbà tẹ̀mí ò ní kọ́lọ́ tẹ̀mí ò ní yà mí mọ̀ gbogbo pààrọ̀ àrẹ̀lú ọmọ ọkọ̀ ẹlẹ́jẹ̀ ọmọ òkúta mẹ́ta ṣèṣe ní pẹ́pẹ́ ọlọ́ta ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ lálọ́ ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ lọ́bọ̀ ìkọ́ ọ̀yẹ̀kù lọ́kọ́ mi lẹ́sẹ̀ nílẹ̀ ní ẹgbẹ́ àyíṣubú àyídìbò ní pẹ́pẹ́ ọlọ́ta. ó gbìyànjú ẹ pàtàkì ọmọ ọbẹ̀ ìbùdó ó kì í ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ mi. orúkọ mi ni Ibrahim Bello tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ẹlẹ̀. mo jẹ́ chairman party committee alẹ́ ìwìdè ọdún Egúngún Ọ̀tà 2025. màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọlọ́tà tìlú Ọ̀tà pẹ̀lú oore kan tó ṣe fún wa nílùú Ọ̀tà yìí tó fún wa ní Sẹ́ríkì Ọlárẹ̀wájú ọmọ Baṣọ̀run Laribash. torí tí ò bá sí kábíyèsí Ọlọ́tà tìlú Ọ̀tà gbogbo ọmọ Ọ̀tà ànímọ̀ tó ń jẹ́ Sẹ́ríkì Ọlárẹ̀wájú ọmọ Baṣọ̀run. iṣẹ́ tí Ọlọ́tà jẹ́ ní kí Sẹ́ríkì ṣe ìfà Sẹ́ríkì ṣe ọdún ṣe tó ju yẹn lọ. àdìgbà tí Sẹ́ríkì ti dé ìlú Ọ̀tà ń dùn ìgbàgbà àtọ̀dọ́ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo wa à ń dùn. Sẹ́ríkì wá jókòó pé ọdún kòtà ti dé àwọn ò fẹ́ kí ayé nì kó dọ̀ ọ wà pé kí ni a lè ṣe ọ ní ká gbé alẹ́ ìwì ọdún Egúngún Ọ̀tà
2025 ewì jẹ́ kó jẹ́ pé a lè pàtì nílẹ̀ Yorùbá ewì jẹ́ kó jẹ́ pé à ń mọ orílẹ̀ à ń mọ oríkì àwọn nǹkan bíi Yorùbá. a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọlọ́tà àti sẹ́ríkì ọlárẹ̀wájú ọmọ Bàṣọ bákan náà a dúpẹ́ lọ́wọ́ onítẹ̀lẹ̀ ti ìlú Ètìlẹ̀ Adémọ́lá Elétù pé ọṣẹ ọkọ̀ àdúró tiwa. oríkì tó mú ni oríkì Ògbómọ̀ṣọ́ wọn fẹ́ kí wọ́n gbà á lọ. Ìbákí wọ́n lọ́wọ́ ọ̀hún. Ìgbò yẹ́ sọ ògbòdìrò. oríkì tó mú yẹn oríkì Ògbómọ̀ṣọ́ ni Ògbómọ̀ṣọ́ ọmọ gbogbo làṣà Ògbómọ̀ṣọ́ lẹdẹ lẹtí ń jẹ kàkẹ́ tó mú kọ́ yọgbọ́n ó wọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra Ògbómọ̀ṣọ́ lóde kò délé wí ó délé omi fẹ́ bọ̀rọ̀ ó wọ̀rọ̀ gbogbo rò fún oògùn oògùn lóníjọ́ kan àpọ̀jù agbógundére tí oògùn lọ́jọ́ gbogbo pátá. ó jẹ́ bóyá jẹ́ nìyẹn pẹ̀lú mi. Lukman Akérédolú oríkì tí Lukú Akérédolú mú ni oríkì Onísìyí Àwọ̀wọ̀. Onísìyí Àwọ̀wọ̀ ọmọ ọ̀dàrẹ̀ èṣù èrè ti kúrò rẹ̀ lọ́jọ́ lọ́jọ́ ìwé olùgbàgbé. Simple ó ní ìwọ̀nba tó ń mọ̀ nìyẹn ó lọ lórí ẹ̀ níwọ̀nba ó lọ nílé yẹn Onísìyí Àwọ̀wọ̀. oríkì tó mú ni oríkì Ajíjọ̀fẹ́ ọmọ Àjọ̀fẹ́ là Ajíjọ̀fẹ́ ọmọ Àjọ̀fẹ́ là ládìdí bí ọmọ adáṣọ níbi owó gbèsòrò tó máa lu níṣọ oníṣọ lọ́nà ọdún ọmọ pọ́sọ́ọ̀dì lóde òru pé káyé rẹ̀ dédé ọmọ tuntun àṣẹ̀ṣẹ̀ bí ó jẹ́ kí olúgbà yìí lè kéegun relé jẹ́ àrẹ ní àrẹ lọ́bù lédi ọmọ aṣọ pé ilé àrẹ sunkún pòwò lóko òṣù àrẹ sunkún aláìníyọ̀ ẹ̀mí tètè jẹ́ àrẹ lé ládéjọ káyọ̀ rẹ̀ pàtẹ ọ̀rú ńlá ládéjọ bí ọmọ abẹ́gun lọ́gbẹ̀rẹ̀ òdò ìjàmọ́ ọmọ ọ̀gbìn ogun ta ló sọ pé aláàárọ̀ òléwu aláṣọ bí àbẹ̀kẹ́ ọmọ ògùnkùn bí ó ní ìlọ́rọ̀ bí ó ní tètè bí ó ní ṣèṣù kò sọ́ọ̀sẹ̀ tábà máa pè légún ládéjọ bí ọmọ adáṣọ níbi owó gbèsè ọ̀rọ̀ gbàgbé máa lù ní. àfúrẹ́ tẹ̀wọ́ gbìyànjú. ọ̀gá mi. ẹ̀fílẹ̀ ó gbìyànjú ẹ̀fílẹ̀ tẹ̀wọ́. nílé ọmọ Àjọ̀fẹ́ là ó wọ bẹ̀ ó jáde ó lọ níwọ̀nba ó tún padà sẹ́yìn ó tún gbé gbàgbọ́ mi ó tún wọnú ẹ̀ ó yẹ pẹ̀lú mi. oríkì Yàkóyé. oríkì Yàkóyé ìlú oníṣẹ́ ìjọba ọmọ kẹ́yìn ẹlẹ́jọ́ káwọn èèyàn wọn. ẹni tí ó mú oríkì yẹn ó ti mú oríkì Ẹ̀pẹ́. Ẹ̀pẹ́ wà lára ọmọ ògùn mọ́dẹ́dẹ́. níwọ̀n ìrìn àgbẹ̀rẹ̀ ọmọ ènìyàn pẹ́pẹ́ fún mi jẹ́ kí ilé alágbẹ̀dẹ ọmọdé rẹ̀ létí ọpẹ́rù mọ́rọ̀ bọ̀m̀bọ̀ lókè ewìrì ìṣègùn mọ̀mọ́rì ìwọ̀ṣègùn nítorí ẹja ogún gba alẹ́ méjì mẹ́fà níwò. ẹ jọ̀ọ́ a ti sọ́lẹ̀ kan kí a tó bẹ̀rẹ̀ wípé bí wọ́n bá ti pe ẹnìkan bó bá ti wọnú ẹ̀ tó bá ti jáde a máa gba gbohùngbohùn lọ́wọ́ ẹ̀. alárò ọmọ ògùn mọ́dẹ́dẹ́ Ẹ̀pẹ́ oníkùn àbàtà Ẹ̀pẹ́ kúkúrú lọ̀sán gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru Ẹ̀pẹ́ olóró ó máa jẹ́ jí Ẹ̀pẹ́ olóró ó máa jẹ́ èèyàn olóró ni wọ́n Ẹ̀pẹ́ lómi. ohun oríkì Adó Àwáyè. aláàdó ọmọwọ́ máa pẹkùn tẹ́lẹ̀ ọ̀fẹ́ mọ̀rí wogun bẹ̀ ládó òṣàkábẹ̀ lọ́tà tí ń jẹ́ ló ẹ̀yẹ olóògùn bá fọwọ́ ọba yìí òun lọ olú látẹ̀sán ni wọ́n máa gbẹ ní òun kògbó pa kògbó pẹ̀lú àfìfèrè ògùn sọ tó gùn pàpọ̀ nílò tí bàbá ń pa ọmọ ògùn pa àpapọ̀ òun pé yìí àfìfèrè ògùn ó sọ tó gùn pàpọ̀ nílò tí bàbá ń pa ẹnabìnrin tá a bá ń sọ̀rọ̀ Adó mẹ́ta ni o Adó ìgbéyàwó ìjọba Èkìtì o
Adéyẹyẹ ló ń kì ó Adé Àwáyè la ní kó kì Adé Èkìtì Adé Ọ̀ra ọmọ amúkàràsá Adé Òwújẹ́ Adé èyí ní ẹnu kọ́bẹ̀sì ló máa ń lò Adé Èkìtì nìyẹn Adé Àwáyè ọmọ agbódójogun mẹ́gbẹ̀ẹ́ ìyẹ̀wùyẹ̀ nínú Adé Àwáyè ọmọ àjòtí ilé ọmọ olókè kọ́ òkè kọ̀ tí ń sọmi fún gbogbo ará alẹ́ mu ọmọ olókè kọ́ òkè kọ̀ ọmọ olókè díẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbà bá ọ̀tà tán tá a bá kí wọ́n títí ọlọ́tà odò ọmọ arẹ́ dẹdẹrẹ́ mi ni wọ́n ó lè wá ìyá tó bí Adé Àwáyè kí wọ́n àti bàbá wọn lọ sọ́yọ́ kí àwọn wọn sọ́tọ̀ bó ṣe rí nìyẹn. Oríkì tó mú ni oríkì ìrẹsì. Ìrẹsì ẹ̀mí àárọ̀ gbogbo lágbára eégún. Ìrẹsì ẹ̀mí àárọ̀ gbogbo dájọ́ eégún. Olóbi tí ọmọ tá a pàtó ní ìgbóná. Òbí igi dájọ́ oúnjẹ ẹ̀rọ rẹ̀. Kọ̀nàkọ̀nà yìí tó bá tá a pàmò ìgbòho ní dúdú eégún. Àwọn ọ̀rẹ́ ẹ̀dá pàtó ní ìgbòho. Tùmí gẹ́gẹ́ bí ń bá tèmi eégún. Wọ́n lé eléwé jẹ. Àwọn yẹ́rẹ̀ lẹ́rẹ̀ dábà lẹ́rẹ̀ ìbẹ̀rẹ̀ lẹ́nu. Tùmí ìṣẹ̀ṣẹ̀ kí ń gbẹ̀rẹ̀ eégún ọ̀fọ̀. Wọ́n sọ ọgbẹ́lẹ̀ lè wé nìkan. Àwọn yẹ́rẹ̀ lè dábà lẹ́rẹ̀ ìbẹ̀rẹ̀ lẹ́nu. Tùmí gbòdògbòdò kí ń bẹ̀rẹ̀. Olóògbé tọ́jú èdè mẹ́. Wọ́n lè rí ìgbàgbọ́ ní kálukú. Wọ́n máa wọ́n ọ̀nà èyí pé ọkọ ni wọ́n mú wọ́n ti wọn. Ìgbà tó dorí ìgbàgbọ́ ní kálukú. Tí wọ́n máa wọ́n ọ̀nà lẹ́pẹ́ ọkọ ni wọ́n mú wọ́n ti wọn. Ó dorí táwa pa lẹ́pẹ́ bí ìdáná òye wẹ̀rẹ̀. Wọ́n máa wọ́n ọ̀nà lẹ́pẹ́ ìrèjì ni wọ́n fi wọ́n ọ̀nà lẹ́pẹ́ Olúbísí ọmọ lápá. Olúbísí wọ́n tẹ̀wọ́ ẹ̀sùn wọ́n tẹ̀wọ́. Torí báyìí ṣe oríkì tí ó mú ni oríkì mọ̀gbà. Oríkì mọ̀gbà máa ń gbọ́ tí n bá fẹ́ dé inú ilé àwọn bàbá mi. Oríkì mọ̀gbà ìjà lòdù ọmọkùnrin níbà. Ọyọ́ kì í parẹ́ pẹ̀tì ẹ̀nà àbílẹ̀yẹ lọ́yẹ́ pa àgbà. Òkè lọ́wọ́ alágbètì ẹ̀ máa sinmi ariwo ní pípa padà. Ẹ ṣàlù ẹ̀. Mọ́wọ́ ọmọ akilẹ̀ lọ́tún. Ọlọ́tún mọ ìyé mọ́jà mọ̀bà òṣèré ọmọ akilẹ̀ lọ́tún. Ntọ́ tí mo fẹ́ tàgbó aríbi kí olubi kó bí mi ìgbà tí mo fẹ́ ṣe àṣẹ kan pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lọ́nà ọ̀tọ̀tún. Ó dàbí kí olubi ṣẹ̀mí kí olubi. Lásìkàdé màjọ́rò gbùmọ̀ mẹ́pọ̀ yá mọ́ mọ́mọ́dí. Ẹgbọ̀rọ̀ nìjà ìjà bẹ́ẹ̀ dọ́nà kó wọn ọ̀tún ẹ̀sùn wọ́rọ́wọ́rọ́ wọ́pọ̀ lókè ara gan èrò wìtìwìtì lọ́nà ọmọyàn pẹ̀lẹ́ ọmọ lọ́jà tí kì í lọ́dọ́ gbogbo igi ní so ní ti mo dúró wọ̀ ní òtóṣì mo bẹ̀rẹ̀ wọ̀ ní òtóṣì àwọn àgbà kan ní kí n dọ̀bá lè gbẹ̀gọ̀dọ̀ ìṣíwọ́ tó mi lọ́wọ́ òótọ́ èyí mo bà ó yẹ pẹ̀lú mi àtúnlẹ̀ orí ọ̀fẹ́ láti lọ ráńdì kejì ó yá. Àti parí round one nìyẹn ó kù ẹlẹ́ẹ̀kejì báyìí o. Ó ká tó wọ́n bẹ̀rẹ̀ sí ní question. Àbọ̀bọ̀ sí ìpele ìbéèrè wà. Mo fàsìkò yìí nọ́mbà 1 ṣàdúrà fún kábíyèsí wa ọlọ́ta. Ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn. Ọlọ́run bá mi dúró sí wọn. Wọ́n ti fọmọdé joyè kọ́ fàgbà ló kọ́ ni kése. Mo wá fi àsìkò yìí ṣàdúrà fún Lanre Basco ibi tó lọ yẹn á débẹ̀ lágbára Ọlọ́run. Lọ́la yìí pé kò rí tẹni tí ó dáa kó banújẹ́. Ó bá dẹ̀ rẹni tí ó kù díẹ̀ kó tó fún ó máa ṣàánú wọn ni. So nítorí eléyìí Ọlọ́run bá mi ṣàánú ẹ̀ o. Á débi tó ń lọ. Àdẹ̀ ní gbọ́kú ẹ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run máa tún bá mi dá lágbà. Torí ó bó ṣèlú ńlé ni o ó bó ṣèlú ńlé lọ́wọ́ bàbá ẹ̀ kì í ṣe àyàbá ló fi ṣe oore tí àwọn babaláwo ti ṣe sílùú nígbà ayé wọn òun náà kọ́ntínú Ọlọ́run á bá mi gbé débi gíga gbàrọ̀ Ọlọ́run èyí tó ń ṣe yìí kò ní jáṣe mọ́ fún un. Àwọn ọmọ
Thank you.
àtúrúbọ bó ti fìn á ti ṣètò ètùtù ti gbà á fẹ́ gbé gbogbo àwọn ọ̀dọ́ wa pátápátá kù lóbìnrin kó má sí ìjà kò sì ní sí ìjà á máa tà á máa jẹ lọ́dọ̀gún ti dé owó ti wọ̀lú àlàáfíà ti wọ̀lú gbogbo orí ti wọ̀lú ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká ṣe nírọ̀ wọ́rẹ̀sẹ̀ kó lọ dáadáa. oríkì tó mú ni oríkì onígbòho mọ̀ rẹ̀. olùkọ́ màrá o ọ̀rọ̀ ẹ̀ta tó jẹ́ ìjọ mi gègèlè lọ́dọ̀ ìṣẹ̀yà yàrá ọmọ mi wà níbi tí omi ìbéèrè lójú sùn orí àdéhùn mi yàn yọ̀sẹ̀ èdè ọmọ àgbẹ̀dẹ̀rù bí ọ̀sẹ̀ ìsàlẹ̀ àdéhùn lẹ́nu ọ̀rẹ́ gbogbo kú ènìyàn ní fọ́dé gbogbo kú ènìyàn ní fọ́tẹ̀ gbogbo kú ọmọ jẹ̀mí ni ọmọ akọ̀yẹ tí ń dájọ́ orí igi ìsàlẹ̀ àdéhùn lẹ́nu ọ̀rẹ́ aládùúgbò gbogbo wọn gbọ́dọ̀ jẹ gbogbo ìgò tọrọ fún alágbó wọn forí ọ̀rọ̀ àṣọlógún láwẹ̀ amákòmí láwẹ̀ lábẹ́ ìrìnà ẹrú oníláwẹ̀ wọn sì máa tọ́ṣẹ ìwọ fábẹ́ wọn sì máa tàkọ̀kọ̀ ẹ̀kúnlé oníláwẹ̀ lómi gbérégbéré tí ń ṣe wá aládùúgbò gbogbo wọn gbọ́dọ̀ jẹ wọn wá gbé ìgò tọrọ fún alágbó wọn forí ọ̀rọ̀ àṣọlógún láwẹ̀ ládé wọ́n sọ pé aláàfin ládé lóríru fìlà funfun lálẹ́ àfi òyòdè adé aládìkú ni wọ́n lọ gbà fálà àfi òròlú wọ́n lè gbò ó ibẹ̀ ni wọ́n dúró má ti lọ gbòòrò ẹ jẹ́ kó yé gbogbo wa ìgbè ọ̀la ní kókì aládìkú ló ń kì o ẹ jẹ́ kó yé wa àwọn níbi téèyàn máa kì gbòòrò kó tó lọ kí aládìkú irúmọlẹ̀ nígbòho mọ̀rẹ́ bèbè ọmọ àtọ̀tọ̀tọ̀ inú omi gègèlè tí ibẹ̀ lọ́dọ̀ oṣù ìyá ṣàyà ìgbẹ́ni láàrin ìdúró omi kọ́sí ní lẹ́nu ọmọ olókèkò òkèkò tá a ní tìgbẹ́ tì wọ́n pòwó òkè tí bẹ́ẹ̀ ní kó gbọ́dọ̀ ọmọ àgbẹ̀sàmọ́ adébí ọmọ òkúta mẹ́ta òde òbí kú. ẹ ṣe àṣọ wípé ẹni tí ó kí oríkì ní ìsìn àṣọ gbé Ìgbòho pẹ̀lú orí adé wọn bára wọn tán àmọ́ níbi tí ẹ máa kídé kẹ́ ẹ tó lọ lé orí adé kẹ́ ẹ tó lọ lé olúfún adé òrònú ọmọ kẹlálẹ̀ àti lápẹ̀rẹ̀ àti ẹ kí Ìgbòho yẹn ẹ kí lẹ́kùnrẹ́rẹ́. ó mú oríkì ọlọ́ ẹjọ́ bí ara yìí lè yí ilẹ̀ sábà gbọ́dọ̀ máa kẹ́yọ̀ èmi ò kẹ́yọ̀ ìwọ ò kẹ́yọ̀ àgbègbè kẹ́yọ̀ ó sọ̀rọ̀ gbẹ́kì bẹ̀rù ọ̀lẹ́ ọlọ́run ọkùnrin ìwé gbọ́dọ̀ gbọ́n ewúrẹ́ lẹ́ẹ̀jẹ̀sì àwọn mọ́lì kan àgbẹ̀jẹ̀sì náà ní ọ̀rọ̀ àgbà tí ń bẹ nílé ìjẹ̀sì tí wọ́n kò ní bùwá ayédélé igi gbogbo ni wọ́n fi ń ṣàgbéjára alẹ́kọ̀ọ́ ọ̀nà òde ìṣẹ̀ṣẹ̀ ṣàwárọ̀ mú ẹ̀rọ náà lọ́yẹ adígbẹ̀gbẹ̀ ẹ̀rọ ìgbẹ̀tì ọlọ́yẹ wọ̀nyí ẹ̀rọ kẹ́kẹ́ mi ìgbẹ́tì yìí lé ẹlẹ́kẹ̀rin ewúrẹ́ mi lọ́ka àmọ́ ewúrẹ́ ti yọ ẹ̀jù ewúrẹ́ yọ̀ yọ̀yọ̀ gbẹ̀tìjà tòun tọmọ ó nà lé síkẹ́ lọ èyí tó ga àyọ̀yọ̀ ó gbẹ lọ́jà àpòmù eléyìí tó yẹ ẹṣin lójú ẹṣin gbọ́dọ̀ yẹ ìgbàtọ̀wọ̀ ojú ọ̀nà nìtọ̀ ọ̀nà ìgbàgbọ́ mi. wọ́n ní kí ojú oríkìdé omi fún ọ̀rẹ́ fàṣírò ra. ìkọ́ ìdájí ọmọṣẹ́ ìṣòro fún èèyàn ní fọṣẹ́rò fún kí olúwa rẹ̀ má gbọ̀n ọ́n lọ. ẹ jọ̀ọ́ ó ti wà nínú ohun àkọ́kọ́ sọ pé bí wọ́n bá ti mú oríkì yẹn tí wọn bá ti lọ ní ọ̀nà ẹ̀ à ń gba gbohùngbohùn Fáṣírò kọ́ ni wọ́n kì í lò Fáṣírò ọmọ ṣẹ̀gí ò gbọ́dọ̀rọ̀ ọ̀tọ̀ ihun ǹbá tẹ̀gbẹ̀ ìlẹ̀kẹ̀ ìlàrí nìbá máa gbé Fáṣírò yọnu ẹgbẹ́ gbẹrin ọmọ ewu yọwọjà ó pẹ̀tù ọ jàwọ́ àṣẹ pàṣíọṣíọ ọbù ṣíọṣíọ ní ó rẹ̀ rù abíbí wọlé. ó pẹ̀lú mi yẹ pẹ̀lú mi.
oríkì tó mú ni oríkì ọlọ́rà. Very simple. Ọlọ́rà jìnbóyè. Àtọkùnrin ọ̀rà àtọ́bìnrin ọ̀rà. Ọbẹ̀ yìí àwọn ẹ̀fẹ̀. Ilé ọdún. Àtọkùnrin ọ̀rà àtọ́bìnrin ọ̀rà. Ẹ̀bẹ̀ mọ́bẹ̀ ilé ẹ̀máhùn ilé ẹ̀fẹ̀ ìtọ́ ẹ̀fẹ́ alábẹ̀ ìfẹ́ fífẹ́ ọlọ́rà ẹgbẹ̀je. Àìfẹ́ ọlọ́rà ẹgbẹ̀fà. Fífi tá ìfẹ́ ọlọ́rà ẹgbẹ̀ ìdílégún. Mo lẹ́wọ̀n mi kẹ́dára ní mo gbé ìwà ló gbé ní àmì ẹ̀tẹ̀kọ̀. Àbí ìgbésù pẹ̀lú àtẹ́lẹ̀yìn ọ̀nà kẹ́gbẹ́lẹ́gbẹ̀ ìgbé ọba ìyá ní ìpémọ̀jà ìlẹ́kọ̀. Ògbókọ̀rọ̀ bí tí ọmọ aládé rí. Ògbókọ̀rọ̀ bí tí ọmọ rẹ̀ wábù. Ọ̀tọ̀ ìlẹ́pọ̀ òkájà kára yọ. Kámẹ́ni ọba àtẹ́lẹ̀ nínú wọn. Ayídọ̀gbọ́ ọ̀nà kú ọ̀nà. Adúpẹ́ púpọ̀. Àmọ́ ọlọ́rà lọ ní kí alàgbà yẹn. Ó jẹ́ ọgbà àbùkọ́ lórí kan. Ọgbà tó gba gbogbo ohun ó ní very simple. Pé oríkì yẹn oríkì tó rọ̀ ni. Bó bá kọ̀rọ̀ kó lọ sí oríkì ọlọ́rà àwọn tí wọ́n bá tọ ibẹ̀ ló lọ. Ọlọ́rà máa yìn ọmọ ayébo ń mọdé ọmọ òkè ṣeré gidi lọ́nà ọ̀tọ̀rà. Ọmọdébìnrin ló ń ṣòro lọ́ra kò ní ọwọ́ mi láéláé. Ọmọ nílé tó ṣe lóògùn ara àmàwọ̀ òótọ́. Ó yà ń lẹ́tọ̀ lómi. Oríkì tó simple ni oríkì ìdọ̀gọ̀. Ọgbọ́dọ̀ ẹni ní ìgbẹ́ni náà lẹ́yìn ọ̀gá. Ègùn tó ní kú ti ilé lè jẹ́rọ bàbá náà bàbá lẹ́ni bí ogun tó ní. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀rí tí ó mú oríkì yẹn. Oríkì ìdọ̀gọ̀ lọ bí ilé ìgbìmọ̀ ìfọ́jú máa bọ̀. Ìdọ̀gọ̀ méjì ẹgbẹ̀. Ọmọ aláwọ̀ tó lù ọkọ̀rọ̀ wòkun. Ọmọ apẹ̀ṣọ́bàṣẹ ọmọ apàdé kìjì. Ọmọ àpòdúdú onídọ̀gọ̀. Ọmọ máa sunkún máa jẹ. Oríkì mọ̀pọ̀ ọmọ ọjà ó ṣe. Ọjà ó ṣe. Ìbálò pé wọ́n ń lọ́jà ó ṣe máa sí wọ́n lé bá wọn gbàgbọ́ lọ kúrò mẹ́. Tí bá kì í lọ́wọ́ ọ̀hún, mi mọ̀ pé wọ́n lọ́jà ó ṣe. Ìbálò pé wọ́n lọ́jà ó ṣe máa sí wọ́n lé àníkó padà ń bẹ̀. Ìlànà ìbáru náà lọ́jọ́ ìjọba ìgbẹ́ni wọn ọmọ. Ẹ̀jọ̀ oríkì tó mú yẹn oríkì tó rọ̀ ni ó. Àmọ́ bóyá kò bára kalẹ̀ ni. Ó ní mọ̀ pé ọmọ ọjà ó ṣe. Ó ṣe mọ̀ pé ìjẹ̀ ní àgbẹ̀ lọ́dúnkọ̀ òdì. Ọmọ àgbẹ̀gbẹ̀ ọmọ púpọ̀ tí mo gbọ́ adé àpò ìdálẹ́ aládọ̀dọ̀ ọ̀rọ̀ yìí. Mọ̀ pé ọmọ ọjà ó ṣe. Èmi ò mọ̀ pé ọ̀nà ọjà ó ṣe. Ǹbá ní kí wọ́n bá ara ẹ̀kọ́ ẹni kọ́ bá mú ẹgbẹ́ lórí. Oríkì èkì oríkì ewu. Ewu náà ṣe. Tí báńkì wọn lọ́wọ́ rẹ̀ báńkì kì wọ́n lọ́wọ́. Ewu náà ṣe. Èyí kò sí ọmọ tàgbà kárìṣà. Ọmọ nílé bọ́ọ̀lù kì í sunkún ọ̀tá ìgbé. Èyí kò sí ọgbọ́dọ̀ nínú ìṣègùn. Èyí kò sí ọmọ àdàgbà kárìṣà. Ilé ewúrọ̀ tó takìjà lọ. Ilé ìrìṣà gbìyànjú látà kéré máa òmùgbà mẹ́rin agbórin lọ́wọ́ jẹ́ gbogbo. Yusuf ọ̀yá Yusuf. Oríkì tó mú ni oríkì ìkọ̀mí ọ̀gẹ́. Ọ̀gẹ́ ẹlẹ́wà àdúrà. Ayé ló ń fẹ́ ọmọ àdọ́kọ níbi owó gbèsè mo tọrọ mi gbẹ̀gbẹ̀ àlè. Ọkọ̀ mi ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀mẹ́mọ̀ ọkọ̀ mi ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀mọ̀gọ̀. Ọ̀lọ́wọ́ ọ̀wọ́ abẹ́ ọ̀pọ̀ ìwọ̀nyí ń kọ́ ayé ló ń fi ọmọ pa mí pẹlẹbẹ kí n kú ọgbọ́dọ̀ ọkọ̀ mi ọmọ àfìláhùn ní olóko ká. Ẹ ṣe. Kọ̀mí ọ̀gẹ́ ọmọ òyìnbó. Ará ìjọba jí ará àlẹ́gùdù èjù ọkọ̀ ní ọmọ arójò gbẹ̀yàwó lórí. Ọkọ̀ ní ilẹ̀ ọmọ aṣèrè èjù ọmọ àṣírí ẹ̀kọ́
ti tó bàbá ó ti tó bàbá ó ti tó. Ibi tó kiri ẹ̀ kì í ṣe pẹ̀lú lọ. Ó yẹ pẹ̀lú mi. Gbogbo oríkì tí wọ́n mú yẹn tó rọ̀ ni oríkì tó mú ni oríkì Mọdákẹ́kẹ́. Àwọn kí wọ́n bá lọ́jọ́ ọmọ ọkùnrin. Ọmọ ọkùnrin má bá mi jà. Mi ò lówó bọ́lá lé. Ẹni àkọ́bá ti bá jà. Ẹyẹ lórí ojú ó jẹ. Ẹjẹ́ àpàtẹ́wọ́ fún ibẹ̀ ló lọ àmọ́ kò gbé lọ ní gígùn mi. Mọdákẹ́kẹ́ ọmọ àkọ̀ráyè ọmọ àkọ́mọ́ bá mi jà àwọn olówó ẹbọ ńlé. Ẹni àkọ́bá bájà ẹyẹ ńlá ní iyejú ẹ̀jẹ̀ lóòótọ́. Ẹyẹ ò ní iyejú tèmi yẹ. Oríkì tó mú ni oríkì èsì àìgbógbó. Èsì àìgbógbó ọmọ rẹ̀ lóye. Mama waste time. Láǹdí ọmọ èsì kì í. Ó fò ó yá. Oríkì èsì àìgbógbó tá a ní kókì oríkì ilẹ̀ Yorùbá ni. Èsì àìgbógbó ọmọ akọ̀ oyè láǹdí ọmọ àtinúpọ̀mọ bí ebi ọmọ afi gbogbo òrùlé yóò rùn lẹ́sẹ̀ òrùlé là á mọ̀ ká tó mọ nílé láàdédé ọmọ èsìkì ọmọ oríkì ìlara ló mú o. Ìlara gbókù lé o. Ìlara ògùn ló lọ ìlara ògùn ọ̀tọ̀ ìlara ọ̀tọ̀ ọmọ ewúrẹ́ ìlara tí jẹ lẹ́sẹ̀ gbàgede ọmọ àgùntàn ìlara tí jẹ lẹ́sẹ̀ yàrá ọmọ alákùkọ gàgàrà tí ìlànà ìlara jábí ń bá kúrọ́ kí n bó ní gbogbo òmìnira ìkẹ́kọ̀ọ́ kò kúrò ńlé mú sọ̀rọ̀ mọ́fẹ́ ìtòkè ẹ̀yìn òkè ògbà mi wọ́n relé ìlara ń wọ́n relé ọlọ́jà ọkùnrin tí ń wílé tí ń wí lójú ogun èké lèmi ó ṣe lẹ́yìn òkè lèmi ò ṣèké kò lè rọ̀ mí ìlara nìyẹn ọ̀tọ̀ ní láàrọ̀ gùn àti bọ́ sí olùgbẹ́sọ̀ báyìí ó yà ẹgbẹ́ mi àkọ́kọ́ pẹ́sọ̀ ló kù báyìí. Larry Bash mo ṣe níwúre fún yín gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ ibi tí ó wà lọ́kàn ibi rẹ tó ẹ̀ wà lọ́kàn yín tẹ́ ẹ̀ ń lọ yẹn Elédùmarè gbogbo àwọn alálẹ̀ ìlú Ọ̀tà wọ́n á tì yín lẹ́yìn wọ́n á tì yín débẹ̀ gbogbo bí tẹ́ ti wá mú owó tẹ́ ti ń fi tún ìlú Ọ̀tà ṣe tẹ́ fi ń gbé ìlú Ọ̀tà lárugẹ kò ní tán níbẹ̀ o láṣẹ Ìdùmarè ẹ̀ ní mọ better yesterday o gbogbo ọjọ́ ayé yín ó máa dára sí ni. Owó wà lẹ̀, ẹ̀bùn sì wà nílẹ̀, ẹnìkan parí agbára. Èmi yóò ní bí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà. Ìjọba lè ṣe kí wọ́n sọ ọ̀yà olójú ẹsẹ̀ ọ̀yà àkúrò yẹjú. Ọmọ kíkọ́ mọ́rí ìdí òwe ọmọ olúwodo ọmọ ìwé ṣe rẹ̀ gbẹdẹ gbilẹ̀ mọ̀ kí àárín ẹ̀wẹ́ onífìtílẹ̀ ní gbogbo kò ní tọmọ́ ká ọ̀yá kò sẹ́nu. Ààrẹ gbọ́dọ̀ níyì wọ́n ní ẹni tó wà nínú ọmọ tó wà kàrà tó tún wà kàrà.
orúkọ mi ni Fáyẹmí ọmọ Onífádé. Mo kí gbogbo ìlú Ọ̀tà lẹ́nu pé mo múra àṣà ìbílẹ̀ Yorùbá dáadáa. Èmi ni mo gbé ìkíní lẹ́ni. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Laribaj fún ẹ̀bùn tó fún mi lẹ́ni. Fọ́dọ̀ kó bá mi bùkún wọn báyìí o. Kọ́rí jẹ, kọ́rí mu báyìí, kọ́nà kò ṣí fún wọn báyìí o. Àṣẹ o. Ní orí ti bàtà èèyàn méjì ni wọ́n tight lórí ẹ̀. Tó jẹ́ pé nígbà tá a ṣe cumulative total àwọn méjèèjì ni wọ́n gba 27.5 out of 40. Àwọn méjèèjì tí wọ́n gbé ipò kẹta yìí Taofeek Afúnbíowó ẹnìkejì tí wọ́n jọ ṣíà ipò kẹta with the same point 27.5 òun ni Rasheed Ọ̀kẹ́rẹ́ ẹni tí ó wà ní ipò kejì pẹ̀lú 30.5 points òun ni owó ní àríyọ̀ owó ṣe ní àríyọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn iṣẹ́ nínú bàtà yẹn jíjó. Number 1 bàtà dùn jó bàtà nira àtijọ́ ó gbọ́dọ̀ máa jó bàtà kó o má kó o ojú bó o bá ń jó tẹ̀rítẹ̀rí láàjò oyè lára àwọn ibi tá a ti lùsì point nìyẹn lára ibi tá a ti lùsì point ni ká fẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa làpálàpá ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ ẹni tí ó ní 33.5 points òun ni Fádàìró Gẹ̀yìndé 33.5 ló gbé ipò kìíní. àwọn ló gbé ipò kìíní bẹ̀. scores tá a ṣe níbí nìyẹn lórí bàtà jíjó. nínú àwọn oníbàtà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta dà ó ta. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta dà ó. Ike ni ọmọ bá wa ṣe presentation yìí ẹ jọ bá wa kúrò ní red carpet yẹn third position bàbá wa Sẹ́ríkì tí ló tó pé lọ́tà ìjọ̀wọ́ bàbá wa bọ̀ wájú third position bàbá wa Sẹ́ríkì ni wọ́n pè àti chairman planning committee. Oya iṣẹ́ yìí wọn ò ṣojú ṣáájú lẹ́yìn àwọn méjèèjì ọ̀yá bí bàbá wa ṣe wà bẹ́ẹ̀ kí ẹni tó ṣepò kejì paparazzi tẹ́ ti yá ọ̀yá àríyọ̀ èrò ṣẹ̀dẹ̀ ọ̀yá bàbá wa ẹni tó ṣepò kejì nínú. onípò kejì nìyẹn. níbi ìjọ bàtà ẹni tó ṣepò kejì nìyẹn nǹkan tí mo wá nìyẹn àwọn méjèèjì ní third. now ẹni tí ó ṣe kíni tí ó jáwé olúborí pátápátá pé kí orúkọ ẹ bá wa pàtẹ́wọ́ fún Fádàìró Gẹ̀yìndé. àwa ṣe ewì àti bàtà dé lẹ́nu ni so ijó lèmi jó so èmi dẹ̀ndé ọmọ Fádàìró tí mo gbé pòkè ní nílé Àwórì lọ́tà yìí. Laribaj kò ní bàjẹ́ fún wọn wọn á máa lọ rọ́ máa bọ̀ rí. ìdíje tó máa gbé tó máa lo ibi tó lọ yìí wọn á rí kómi kòrókò lọ́hùn àti wọn á bọ̀ wọn á ní lára wọn tó yàn. ìlú Ọ̀tà yà gbùjọ wá gbùjọ mọ aṣọdún ayọ̀ àníkàgò ṣọdún. nínú pé ewu kíké ó ní àmì márùn-ún àtààbọ̀ ṣùgbọ́n nígbà tó di ibi oníbẹ̀rẹ̀ ó ní àmì mẹ́wàá ibẹ̀ ni ó ti tayọ pẹ̀lú àmì mẹ́ẹ̀ẹ́dógún àti àbọ̀ Jimoh Ayélogún. òun ló gbé ipò kejì. òun ló gbé ipò kejì. ẹni tí ó gba orókè nínú ewì kíké ó ní àmì méjìlá ló ní ṣùgbọ́n nígbà tó di oníbẹ̀rẹ̀ ó fi àmì mẹ́wàá kún ó wá jẹ́ àmì méjìlélógún 22 ẹni náà ní èrí ilé ẹ̀kú. ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa o. orúkọ mi ni Jẹ̀lílì Sàlámì à ń ṣe competition oríkì ní ìlú Ọ̀tà lẹ́ni ọlọ́dẹ ṣe èmi mo gbé gbárókè èmi mo gbé first àdẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sẹ́ríkì dọ́gbélé jáde àpò wọn ò ní lọlẹ̀ ọwọ́n á máa ròkè inú mi dùn gan torí láyàn ọ̀pọ̀ èèyàn mi rò pé èmi mo lè gbà bọ̀ tó dẹ̀ já mọ́ mi lọ́wọ́ mo dúpẹ́ fọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa náà tó dúró tì wá. Thank you.
I